tó ẹ̀yin èèyàn mi wọ́n ní tọ́rọ̀ bá dójú ọ̀gangan òótọ́ ọ̀rọ̀ ó sì mọ jáde níbi ibẹ̀ lábẹ́nú bẹ́ẹ̀ ni ṣé rí lórí ọ̀rọ̀ ikú tó pa Mohbad yìí Madam Bukky Jesse wọ́n tún ti sọ àwọn àlàyé kọ̀ọ̀kan o wọ́n ní kí nìdí tó fi rọrùn fún Ọba Elegushi láti máa kọ petition sí àwọn bloggers tó ń allege wọn wípé wọ́n ti bá Wunmi ní nǹkan kan ṣe papọ̀ rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé àwọn náà ni Liam tí wọn dẹ̀ wá lè jáde báyìí láti wá sọ fún wa wípé rárá àwọn kọ́ làwọn ní Liam kọ́kàn disclaimer kọ́kàn deny ẹ̀ openly kọ́kàn kọ press sí wa pé àwọn kọ́ làwọn ní Liam àwọn ò mọ̀ kankan pa rẹ̀ o ṣẹ́yìn èèyàn náà wá rí wípé lábẹ́ nǹkan tó ṣokùnfà ikú Mohbad ọ̀rọ̀ àṣírí tó pọ̀ lọ jàǹtìrẹrẹ ló wà nídìí rẹ̀. bá ṣẹ̀ṣẹ̀ ń wò mí fún ìgbà àkọ́kọ́ DG Naija television rí ẹ má gbàgbé láti máa bá wa tẹ subscribe button tó wà lábẹ́ fídíò yìí ẹ like fídíò wa gbogbo èrò ọkàn yín ẹ máa fi sí comment kẹ̀dẹ̀ máa share fídíò yìí kó máa lọ káàkiri ẹ ṣé púpọ̀. láìpẹ́ yìí la rí gbọ́ wípé Ọba Elegushi ní abẹ́ lọ́ọ̀yà àwọn ìyẹn Muni's chamber ni wọ́n ti ń send petition jáde síta fún àwọn bloggers kọ̀ọ̀kan ọ̀dọ̀ Madam Bukky Jesse sọ wípé kò tí ì dé petition yìí ò tí ì dé ọ̀dọ̀ àwọn wọn láwọn ṣì ń retí rẹ̀ wọ́n nítorí àwọn mọ̀ pé orí òótọ́ làwọn dúró léṣẹ̀ wípé Ọba Elegushi wọ́n ti bá Wunmi ní nǹkan kan ṣe papọ̀ rí àwọn gangan ni wọ́n ní Liam ká má wulẹ̀ tí ọmọ yìí mọ́ Mohbad lórí torí òkú ni ó ti dòkú lónìí kò sí láàrin wa mọ́ láti wá defend ara ẹ̀ ẹ wò lórí ọ̀rọ̀ yìí Madam Bukky Jesse tún ṣe àwọn analysis kọ̀ọ̀kan tó lọ jàǹtìrẹrẹ ẹ tẹ̀ jẹ́ ń pé fúnra fídíò yẹn jáde síta báyìí kẹ́yìn náà gbọ́ gbogbo nǹkan tí wọ́n sọ. Ọba Lẹ́kì ẹ wá rí i pé wọ́n tarnish image yín wọ́n defame character yín. What is the best thing for you to do? Do a disclaimer. It doesn't cost you anything. It doesn't cost you anything. Make a disclaimer. Oba so. I don't know anything about that boy. I have no relationship about that girl. But lè sọ. Àwọn òrìṣà Lẹ́kì wọn lè jẹ́ kẹ́ sọ. Tó lè mọ̀ pé tẹ́ bá sọ. Ọkàn yín ò lè balẹ̀, your mind no go touch ground because ẹ̀jẹ̀ ń bẹ ẹ̀jẹ̀ inú àpò yẹn bó tẹ̀ jẹ́ pé jọ́tẹ̀ ń jẹ́ náà ń yọ bọ̀rọ̀bọ̀rọ̀ ni ọwọ́ lẹ fi dì mú síbẹ̀ ẹ̀jẹ̀ ń bẹ ẹ lè sọ èyí tẹ́ fi ń lọ bá Muni's Banire tó ń fún wọn lẹ́tà ikú kiri lẹ́tà tó máa pa kiri. Ṣé ní kó bá yín ṣe disclaimer kò ní ìdíkẹ́ yín bọ́ta ṣe ẹ kàn sọ fún Muni's can you write this letter for me a disclaimer I have not ṣebí Wunmi sọ pé wo rí yín rí ìgbà tí Abu Ebe béèrè Abu Ebe said and I quote mo béèrè lọ́wọ́ ẹ pé ẹ máa gbọ́ Abu Ebe ní mo béèrè lọ́wọ́ ẹ pé ṣó ti rí ọba yẹn rí àbó ti rí Sam Larry rí ó ní sọ pé òun ò rí wọn rí. Olórí burúkú Wunmi very manipulated girl àjẹ́ olóbò òṣèré olóbò kanji dààmú olóbò dáìpà àwọn tó ti rírí ó wá ń dìnnà ìpò òun ò rí wọn rí Abu Ebe tí ò rí Abu Ebe ló wá ránṣọ mọ́ mo ti rí yín rí Abu Ebe sọ pé èmi ò rí ẹ rí tó bá dẹ̀ rí mi rí ìwọ ló máa mọ̀ mí èmi ò mọ̀ ẹ́ orí íńtánẹ́ẹ̀tì dẹ̀ ló ti máa mọ̀ mí máa play fún yín àmàdébẹ̀. Bàbá ọba lọ́la tó wà lọ́wọ́ ẹ̀ àti Sam Larry ó deny àwọn yẹn ó lóun ò rí wọn rí Abu Ebe tí ò rí ló ṣà ń lẹ́ṣọ́ mọ́ mo ti rí yín rẹ̀ gbọ́n mi Abu Ebe ó jára wẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ó ní o ò mọ̀ mí mo rí ẹ rí tó bá jẹ́ pé orí mi rí orí social media ló ti rí mi tó bá jẹ́ pé ó ṣú ọ̀fọ̀ba Lẹ́kì tó bá jẹ́ pé ó ṣú ọ̀fọ̀ba Lẹ́kì àbí kò yẹ yín ipò wọn ò rí ọmọ yẹn rí kí ló dé tó ń take time láti disclaim kí ló dé tó ń take time láti disclaim wà láìtàláì tó wọn bá tẹ̀ wá lè disclaim kálẹ̀ mi ni olórí I respect you you are somebody I love so much even without this olórí burúkú ọmọ olóṣì tó da gbogbo Nàìjíríà rú yìí
because ó mọ̀ òótọ́ nǹkan tó pa Mohbad tó yẹ kó ti sọ nǹkan tó pa Mohbad fún wa àní débi báyìí. Before all this case, you are somebody I respect so much. Olori, if I were you, talk to him. Tell him to do a disclaimer on Wunmi. Tell him to do a disclaimer. But instead of him to do a disclaimer, ó ń pín lẹ́tà kiri. Mo ń retí lẹ́tà mi o. Mo ń retí lẹ́tà mi. Bíbélì ní tí wọ́n bá ṣe rere, ara kí ó ra ya o. Tẹ́ ẹ bá ti lọ foko lọ Wunmi. Tẹ́ ẹ bá ti foko lọ Wunmi tẹ́ ti jẹ́nu òbò tán ti tutọ́ sí tí Mohbad ti tutọ́ sí ajẹ́kù Mohbad. Tẹ́ ẹ bá ti foko síbẹ̀ rí, kí lẹ̀ ń sáré kiri fún? Àwọn tó kówó jẹ gan tán gbówó tán ba Nàìjíríà jẹ́, wọn fi ń tápòlù wa wọn. Bàbá ti bẹ̀ tán, ojoojúmọ́ ló máa ń bú gbogbo àwọn olórí Nàìjíríà. Bàbá ti bẹ̀ tán, ojoojúmọ́ ló máa ń bú wọn. Ló máa sọ gbogbo ẹ̀. Àtẹ̀tí bàbá rí àtẹ̀tí dádì mi ò rí gbogbo ẹ̀ ló ń sọ. Ta ni bàbá ńlá bàbá tó fún petition? Ọbẹ̀lẹ́kẹ̀ egg roll. Ẹlẹ́kẹ̀ puff puff. Okay, ẹ̀yin kọ́ lẹ lórí adé. Ẹ disclaim. Tàbá máa sọ sìn yìí o. Ẹ mọ̀ kan tó máa sọ. Ọba ò kí ń disclaim. A máa ń kọ́ ọmọ olùbọ́ ni. Táyà ọba bí ìyá láyé ẹ̀dá. Bọ́tà kò sọ pé wọ́n ló ní. O ò lè sọ. Ìtorí ẹ̀ ló ṣe ń pín lẹ́tà olórí burúkú kiri. Ṣé èmi jọ ẹni tí lẹ́tà wọn ni? Mo ń bọ̀ Naija. Kò sí bàbá ńlá yàrá yín. Mo tún sọ. Kò sí bàbá ńlá yà yín. To ma stop me. I am unstoppable. Ọlọ́run ló rán mi iṣẹ́. Bí a tó bá jẹ́ mi mọ́ ya mi, ẹ lè rí mi mú. I will come to that Nigeria. Tí má lè ṣe ń kúrò Manchester ni ma ṣe fídíò. Ọlọ́run ò ní pa gbogbo wa. Ojú yín lè máa fi rí mi. Live and direct. I fear no one. Mi ti ẹ̀ pera mi lioness mọ́. I'm a fearless lion. Orí yín burú. Wọ́n sọ fún yín ni. Wọ́n sọ fún yín ni. Ṣé mi jọ ẹ̀ntán lè dẹ́rù òkú ńlá bá? Àfi tí ò bá sí lórí íńtánẹ́ẹ̀tì pé ẹ pa Mohbad. Sister Tolani, as I have said, don't let anybody discourage you. We are fighting for justice. They cannot do anything. And ẹ fẹ́ mi petition letter. Táyé yín ò bá fẹ́ bàjẹ́. Ẹ̀yin ṣe kọ́kọ́ wọn bọ̀bọ̀ yẹn sí mi. Àfi ni bọ̀bọ̀ yẹn ti ṣiṣẹ́ náà. Ẹ ṣe kọ́kọ́ wọn sí mi kó wá bá mi sọ̀rọ̀. Ó ní ṣe mi ní evidence. Mo ní jẹ́ ká dé court kó tó mọ̀ pé mo ní nǹkan lọ́wọ́. Ẹ ṣe kọ́kọ́ wá wọn sí mi. I want you to do your worst. Let's go to court. Let's go. Ó ṣàrí ọba Ọọ̀ni of Ifẹ̀. Ó náwó court. Ó lè ná. Ìgbà yẹn kó tó bá dó wọn tán 100,000 ní highest tó máa ń fún wọn. 50,000, 100,000 bó ṣe máa ń fún wọn ni. Èmi mẹ́tò ń dó. Mo mẹ́tò dó dáadáa. Mi kò fẹ́ máa dárúkọ ni kí n má kà sí ọmọ lọ́mọ. Tọ́rọ ọmọ yẹn ti má rìn sí. Highest tó máa ń fún wọn 100,000 ni. Ọba yín tí gbogbo yín wò yẹn tẹ́ máa ní fine boy ṣẹ́kẹ̀ pọ̀fupọ̀fù yẹn náà ẹ̀kẹ́ egro fine boy wọn náwó ẹ̀yin lẹ tún máa ná fún wọn ṣe bá rọ̀rẹ́ ẹ̀ náà tọ́lọ́mọ yẹn ń fẹ́ ìbá owó ọmọ méjì tó ń san fún ọlọ́mọ yẹn ṣáì benefit ọmọ méjì tó ń san fún bó ti yẹ pé 6 ló bí òun ló tún ná fún ọ̀rẹ́ ọba tẹ́ bá dó wọn 50,000 ni ó wá pọ̀ ju 100,000 ó lè ná adé ọba bàbá orí adé ẹja lọ court ẹlẹ́kẹ̀ egg roll ẹlẹ́kẹ̀ puff puff ẹ bá mi béèrè lọ́wọ́ ohun mi ṣe pé ó sọ pé Mohbad ń lọ hospital tó kẹ́lá àwọn ṣe bímọ sí alálágbò ẹ̀yin tẹ́ wà Nàìjíríà I stand to be corrected ṣé ìyá alágbò ti ń gúnyàn lábẹ́rẹ́ ni èèyàn kan ní àṣírí dé Sister Bukky and confidence yìí pọ̀ ẹ ní pa mí Wunmi ẹjọ ẹ̀yin tẹ́ wà Nàìjíríà ẹ bá mi comment ṣé mo pé ti pẹ́ táwa ti kúrò Nàìjíríà bóyá wọ́n ti change gbogbo ẹ̀ ẹjọ ẹ̀yin tẹ́ ń wò mí láti Nàìjíríà ṣé wọ́n ti okay a máa ṣe calling show sí ṣé ìyá alágbò ti ń ga abẹ́rẹ́ ni Yèyé Judy ṣé ìyá alágbò ti ń ga abẹ́rẹ́ torí the last time I check
ìyá lágbo ògùn abẹ́rẹ́ àgbo ló máa ń fún yàn tó bá máa bọ́ta sí yàn ọ̀tọ̀ làgbo àgbo yàtọ̀ sábẹ́rẹ́. Wunmi èmi tún sọ fún ẹ sìn Wunmi òyìnbó ni máa fi sọ Wunmi you killed Mohbad. You killed Mohbad. I am saying it with all the breath in me, with all the arms in me, with my full chest. Wunmi, you killed Mohbad. Tó bá ń wá apanimáyọ̀dà Wunmi, ìwọ ló ń jẹ́ bẹ́ẹ̀. Ìwọ ni kà, ìwọ ni ṣíó. Ìwọ làṣà tó ń jẹ ọmọ lẹ́yìn ìyá ẹ̀. Ìwọ làṣà tó ń jẹ àwọn ọmọ lẹ́yìn ìyá wọn. Ìwọ lè ṣù ọ̀dàrà tó ń wá sáyé kó wá máa pa àwọn ọmọ ológo. Ọmọ ológo tó pa yẹn ló máa pa wọn. Àti ìwọ àti gbogbo ẹ̀yin tẹ̀ mọ́ ń pa ẹ̀ ní gbélé ayé ṣe ohun rere. Kọ́ gbé ẹ sínú owó Nàìjíríà. Kọ́ gbé ẹ sínú resources Nàìjíríà Wunmi. Ó ní lu àlùyọ. Ó ní ohun ò mọ Sam Larry rí ṣe rántí pé nǹkan tó kàn sọ nìyẹn. But kò sọ nǹkan tó kù. Kò challenge kíní up till today. Kàkà kó challenge ẹ̀. Petition ló ń bá kiri. Banire associate tó lọ bá yẹn Saheed. I'm challenging you with this petition now. You need to contest this petition. You need to contest this petition, Saheed Elegushi. I can mention your name on this petition because your name is already mentioned there, and I'm reading it. If you know nothing about this petition, I want you to challenge this, Saheed Elegushi, because this is it. It is written with blue pen, black pen, and paper, and it was signed by late Mohbad. Mohbad accused you, challenged you, sent this to court, to the Inspector General of Police. Olórí Bukky Inspector General of Police, you don't send this thing by. Tí o rele, tó wá send àwọn olórí Bukky Interpol sí. Tẹ́ wá ń gbé yẹn kiri, ayé gbogbo yín máa bàjẹ́ ni. Ẹ ní ṣe oríire. Ẹ ní ṣe oríire gbogbo yín. Ológo ìdílé yín máa kú lẹ́yọ kọ̀ọ̀kan. Àti Inspector General of Police, àti Munisi Banire. Ẹ ní ṣe oríire. Ìtorí pé ọmọ ìkọ statement kan ẹ jẹ́ kí n túkà kẹfì tí yín gbọ́. Ọmọ ẹni, however, during this assault, they were boasting that they work for Oba Elegushi and that they have been asked to deal with me. Why did Saheed Elegushi want them to deal with Mohbad? They have been asked to deal with me for reason best known to them, which till date they are still threatening my life to kill me if they see me. So this was Mohbad's last statement. Sir, I call on your good office. Good office, Shiori Bruku. Say, gbogbo yín máa bàjẹ́ tán. And every petition you have for me. Any Shiori rating bagba petition. Ikú ló máa pa yálà ìyá yín lẹ́yọ kọ̀ọ̀kan. Sir, I call on your good office to save my life. Ọmọ yìí sunkún títí. Ó ní kẹ́ save life òun. Bóyá kálẹ̀ ti save ẹ̀ ń bá yẹn. Ọmọ yóò bá má kú. Ẹ̀yin olórí burúkú ọlọ́pàá. Tó jẹ́ pé kùn lárí àrókó. Oko yìí ti rámọ̀dì yín bí rẹ́zà. Ikùn ni. Ìgbà tó jẹ́ pé pẹpẹ súpù yá ń gọ́ọ̀sì. Àti tírítírì lọ́mọ máa mú. Báṣorí ni. Ó ń kó ọbí ni. Níbi àpàlọ̀ yá ń gọ́ọ̀sì. Wọ́n mú kó ọbí, wọ́n mú tírítírì. Wọ́n dẹ̀ gba bribe. Nǹkan tọ́mọ̀ nìyẹn. Munisi Banire. Ṣé ojú ẹ fọ́ lórí íńtánẹ́ẹ̀tì? Mo kú ti gba nọ́mbà ẹ, màá jẹ lórí WhatsApp ń sìn. In case Munisi Banire, if you have not seen this petition written by Mohbad, I will send it to you, Munisi Banire. You need to reply me. Or else, Layi Wasabi, you will see my letter from Layi Wasabi. The sewer want to sue the sewer. Munisi Banire, expect my court letter from Layi Wasabi. In case tí Munisi Banire bá lóun ò rí kíní, máa jẹ lórí WhatsApp lálẹ́, máa send ẹ sí. Ọmọ yẹn sọ pé, I call on your good office to save my life.
tó bá yẹ pé wá go ṣe yí padà ni, his life would have been saved. Àfìgbà tán pa ọmọ yìí. Kí ni Elegushi sọ pé kán máa lé ọmọ ìkiri fún? Okay, Saheed ò mọ̀ ń pa ẹ̀, àbí? Saheed ò mọ̀ pé kò mẹ́pọ́n sọ bẹ́ẹ̀. A dẹ̀ ti wá gbé lẹ́tà yẹn síta látijọ́ yìí. Tóun náà dẹ̀ ti kà á. Àbí kò yé yín? Why tí ò ṣe bọ́ta debunk ẹ̀? Ó ti jẹ́ pé orúkọ Sam Larry Elegushi nìkan ló debunk. Following what he said, I didn't send anybody to kill anybody. I didn't send anybody. Kò máa sọ yẹn látijọ́ yìí. Ẹ wá ń gbé petition kill you there. Ẹ bá mi dìyẹn mú, mo tún fẹ́ fi nǹkan kan wọ̀nyí. Now mo fẹ́ jẹ́ kí ohun kankan. Mo ń wá fídíò yẹn mo ti títí láyọ̀, God bless you ma. Mo ń wá fídíò yẹn mo ti rí. Ṣé rí níbi tí Mohbad ti ń ṣeré yẹn? Àwọn kan sọ ńbẹ̀, èèyàn kan sọ ńbẹ̀ pé Mohbad máa kú lálẹ́ yìí. Màá lọ wá fídíò yẹn. Mo ti ń wá fídíò yẹn káàkiri. Báwo lẹni yẹn ṣe mọ̀ tó fi sọ fún Mohbad pé Mohbad máa kú lálẹ́ yìí? Báwo ló ṣe mọ̀?